Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe, kí ẹ tún tan ìkìlọ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Olótùú, kò sí ohunkóhun tí ó ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá. Oyè jagunjagun ní oyè gbọ̀ǹkà, oyè alágbára ni. Àwọn èèyàn dẹ̀ sì ń jẹ́ oyè gbọ̀ǹkà. So tí ọ̀ṣọ́ọ̀ṣì bá jẹ́ oyè ní sà láti bí ẹgbẹ̀rún ọdún ó lé sẹ́yìn, wọ́n á ti fẹ́ lòmíì jẹ náà. Ṣé bẹ́ẹ̀ náà ni kò sọ ọmọ akínlẹ̀ Yorùbá mọ́ ni? So Olótùú, ẹ jẹ́ ṣẹ́rí tó bá ń bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ káwa náà tún lo làákàyè wa. Ṣé mọ̀ pé ilé bàbá tèmi sí ọba náà ń jẹ́ ń bẹ̀? Bẹ́ẹ̀ni. Káwa sọ wípé àwọn ti wá jọba yẹn orí ìtẹ́ tí irun oyè bá ti ń wù tẹ́lẹ̀, tí ó bá pẹ́ tẹ́ ti jẹ́ oyè yẹn, wọ́n máa ń wú oyè yẹn jáde padà, wọ́n á jí. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ni ò sí láti joyè yẹn, ṣùgbọ́n kì í ṣe fún ẹ tí oyè yẹn bá ti kọjá 100 ọdún kan ó lé sọ́gọ́rùn méjì, oyè yẹn ti ṣe kí ni? Ó ti parun. Kábà máa sọ pé ẹgbẹ̀rún. Tó bá jẹ́ wípé ẹnìkan wà tó máa ń jẹ oyè kan wà tó ń pè ní oyè ọ̀ṣọ́ọ̀ṣì ni, ṣe mọ̀ pé jọ́ tó máa ń gbé ọ̀ṣọ́ọ̀ṣì jáde yẹn, Ọọ̀ni máa sọ wípé dandan ni káwọn fi olóyè yẹn káwọn fi jẹ. Bẹ́ẹ̀ni. Ṣe mọ̀ pé gbogbo àná kan ló mú gọ̀. Bẹ́ẹ̀ni. So gbogbo àwọn tó bá pín ètò yìí kó pín kó kan lè ní ké lára. Point of correction, kò sí oyè tó ń jẹ́ oyè, kò sí oyè tó ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀ṣì. Tẹ́ bá dé temple Ọbàtálá nílé Ifẹ̀, ọ̀ṣọ́ọ̀ṣì lẹ máa rí tán yà sórí ilé kan bẹ́ẹ̀ tó gbé ọ̀fà dání, ọ̀ṣọ́ọ̀ṣì ni ẹ. Bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn àgbààgbà ní ilẹ̀ Oòduà wọ́n mọ̀ dájúdájú wípé ẹni tá à ń pè lọ́ṣọ́ọ̀ṣì ẹ̀mí ẹ̀ ó sì iṣẹ́ ẹ̀mí nínú ààfin bẹ́ẹ̀. Ògbó ọba tó bá jẹ lórí ìtẹ́ Odùduwà pátápátá, gbogbo Ọ̀ọ̀ni tó bá jẹ ń bẹ̀ lòun àti wọn jọ máa ń lògbà. Bí Yèyé Mòru àti Ọ̀ọ̀ni ṣe ń lògbà tó jẹ́ pé kò sọ ọba Ọ̀ọ̀ni tó máa jẹ lórí ìtẹ́ Odùduwà tí kò ní ṣọkọ Yèyé Mòru. Mo ti sọ̀rọ̀ yẹn fún yín rí pé ọ̀kànga tó wà nínú ààfin yẹn tẹ́ pé omi yẹn ni bàbá wa Ọ̀ọ̀nìrìṣà máa ń mu. Ìyá yẹn máa ń jáde, kì í ṣe ìyá sísí ni. Òun náà ń ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí olórí nínú ààfin. Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ọ̀rọ̀ tí mò ń sọ yà àwọn tọ́rọ̀ yẹn yé wọ́n mọ̀. Tó bá jẹ́ pé irọ́ là ń pa lábala àwísí àwọn tó bá wo ètò yìí kó táìpẹ̀ síbẹ̀ pé irọ́ ni. Ọ̀ọ̀ni ò lè travel kó má dágbére fún Yèyé Mòru. Tí Yèyé Mòru bá dẹ̀ fẹ́ tẹ̀lé wọn travel, wọ́n jọ ń lọ ni. Ṣebí mo sọ fún ìkọjá wípé adé ààrẹ tí bàbá wa ń gbé sórí yẹn pé odidi èèyàn ni, ó nílé tiẹ̀ ń Ilé-Ifẹ̀, ó níyàwó, ó ní gbogbo nǹkan tá a níyì, ó tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ mí Ilé-Ifẹ̀, ṣùgbọ́n àwọn ordinary èèyàn ò lè dá mọ̀. Ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹ̀ náà ni mo gbọ́ tí bàbá yẹn ti sọ wípé Fúlàní lẹni tó sponsor oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams jẹ. Olótùú, ẹ má ẹ̀ka torí pé èdè àìyedè wà láàrin wa káwa máa di ẹrù tí kì í ṣe tẹnìkan mọ́ ti tiẹ̀. Wọ́n ní 300 million ni wọ́n fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. ESA ni allegedly, èmi ò mọ̀. Wọ́n ní wọ́n fún Aláàfin Ọ̀yọ́ bàbá Lámídì Adéyẹmí ní 100. Fúlàní ẹ sọ pé kí Ìbà Gani Adams kókó 200 dání. Ǹjẹ́ bàbá wa tó sọ̀rọ̀ yìí ṣé proof wà fọ́rọ̀ yìí? Ṣé ẹ̀rí máa jẹ́ mi nìṣó wà ń bẹ̀?
ní ilẹ̀ tá a wà yìí Nàìjíríà tá a wà yìí lẹ́ni tẹ bá sọ ohun tí òun ṣe tèèyàn mọ́yàn ìjọba sọ pé ìjìyà wà fún àwọn bàbá tó bá dẹ̀ kó tún nǹkan ṣe ẹ má jẹ́ kó tún wá ń di bí iná ogun ṣe máa jò ńlẹ̀ Yorùbá àti OPC Gani Adams kò sí OPC tó ju OPC Fred Fáṣẹ̀hùn lọ Fred Fáṣẹ̀hùn ló wá OPC jáde ṣùgbọ́n Ọlọ́run wá sọ wípé orí Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló gbọ́n fẹ́ orí ẹ̀ ló kìkì OPC ti wá gbilẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ṣe rí náà kẹ́nìkan wá sọ pé òun jẹ oyè adé ààrẹ ṣe mọ̀ pé orúkọ adé yẹn ni ààrẹ kì í ṣe oyè di ó lé èèyàn kan tó dẹ̀ ní access sí òun ni bàbá wa Onírìṣà bàbá wa Onírìṣà ò dẹ̀ lè gbé adé yìí rù láì ṣe pé ó wọnú ilé ibi tó ṣọ́ọ̀ṣì wà yẹn so tí oyè yẹn tó bá jẹ́ pé oyè ọ̀ṣọ́ọ̀ṣì máa ń jẹ́ jíjẹ ẹ gbà mí gbọ́ òun ṣe ará àtaná máa fún lóyè yẹn ọmọ bíbí Ilé Ifẹ̀ ló máa jẹ oyè ọ̀ṣọ́ọ̀ṣì. Alóore TV Alóore TV nílé nínú òkúni ẹ máa wò ó. gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ibi tẹ́ bá ti ń wò wá tí ọwọ́jà ètò yìí bá ti dé báyìí ni mo fi kí yín pé ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ kú ọjọ́ mẹ́ta kan mo wá kí gbogbo ẹlẹ́sìn kan àbáláyé pátápátá káàkiri ìbú àtòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé wọ́n kú àlàjá ọdún tí a pè ní ọdún ìṣẹ̀ṣe dé wọ́n tẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ ìtìlẹ̀ Yorùbá ń bí tí wọ́n fún wọn ní ìsinmi holiday public holiday ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà pé wọ́n ṣeun ọpẹ́ pàtàkì àti kíkí pàtàkì fún bàbá mi Onírìṣà ọba Babátúndé Àkàndé Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí aláìlúwà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o àwọn olórí wọn á ṣiṣẹ́ bí àṣẹ ọba apẹ́lẹ́nu kọrin kése ẹ̀sìn ọba á dẹ̀ jẹ́ kó pẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú o mo kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá pé wọ́n kú ìdòdì ilẹ̀ Odùduwà mú ẹ̀kú afẹ́rẹ́ yìí olótù ẹ káàbọ̀ orúkọ mi ò yí padà ọmọọba Lateef Adékúnlé Adégoróyè òyì Ifáwuyì Ṣàngó gbohùn ọmọ aníyàlọ́run máa bẹ̀rù èpè aláròjinlẹ̀ àkọ́kọ́ ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ mọ̀ èmi pé ṣe rí gbogbo nǹkan tí rọ́bà ti wà ń di ẹ mọ̀ pé mi ò ní súnmọ́ èmi ò dẹ̀ ń fẹ́ ibi tá a máa ti fi gbá kan bọ̀ kan nínú olótù kò sí ohunkóhun tí ó ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá bá bí mi lérè pé kí n já o ṣẹ̀rí àkọ́kọ́ ó dàbí Ṣàngó ṣe mọ̀ pé Ilé Ifẹ̀ ni Ṣàngó wà àmì ni Ọ̀rọ̀míyàn tó yọ bí Ṣàngó ló ti jáde ká wá sọ pé oyè kan wà ń sìn Ọ̀rọ̀míyàn ni wọ́n ń pè kẹ́nìkan wá jẹ oyè Ọ̀rọ̀míyàn ṣe mọ̀ pé orúkọ ni ọ̀rọ̀ ni mo yàn gbogbo àwọn ọmọ Aláàfin nísìn tó bá máa pera wọn á ní àwọn ọmọ Ọ̀rọ̀míyàn wọn ò ní pé orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ní Ọ̀rọ̀míyàn oyè Ọ̀rọ̀míyàn Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n máa pè wọ́n wá pè ní ọmọ Ọ̀rọ̀míyàn ọmọ Odùduwà kẹ́nìkan wá dìde ń sìn kó wá ní òun jẹ́ Odùduwà ṣe mọ̀ pé orúkọ ni Odùduwà orí ìtẹ́ tí wọ́n jókòó sí ní ìtẹ́ Odùduwà nítorí kí ló dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ Odùduwà lẹ́ni àkọ́kọ́ tó jókòó sí orí ìtẹ́ yẹn orúkọ Odùduwà àti àtàṣìmọ́ ìtẹ́ yẹn so gbogbo àwọn ọmọ ẹ̀ tán bá jókòó ń bẹ̀ tá a bá máa àdírẹ́sì wọn a sọ wípé wọ́n jókòó lórí ìtẹ́ Odùduwà
ìyẹn ni pé wọ́n jókòó lórí ìtẹ́ bàbá wọn, kì í ṣe pé wọ́n wá sọ pé orúkọ bàbá wọn ni oyè tán jókòó lé lórí. Ṣé mọ̀ pé tán bá máa clarify oyè wọn, wọ́n á ní Ọọ̀ni tìlé Ifẹ̀. Now ká wá sọ pé irú ọba gangan, ọba Ọ̀ṣun gangan, ọba Mákin, ọmọ tó bá wá tinú ilé yẹn jáde sí tó bá jẹ Ọọ̀ni tìlé Ifẹ̀, ká wá ní ó jẹ ọba, ó wá sọ pé ó jẹ Ọ̀ṣun gangan, ọba Mákin. Ṣé mọ̀ pé orúkọ bàbá wọn ni. Ṣé mọ̀ pé kí náà ti ń pè Ọbàtálá ó sì ní àrólé nílé Ifẹ̀. Ṣé mọ̀ pé Ọbàtálá, Ọbàtárìṣà orúkọ ni. Abọ́rẹ̀ Ọbàtálá àtàṣojú Ọbàtálá ló wà. Ká wá sọ pé èèyàn kan á wá fún ẹnìkan ní oyè, ká wá pe oyè yẹn ní Ọbàtálá, ṣé ó ṣeé ṣe? Orúkọ ni. Tí gbogbo wa bá máa sọ̀rọ̀ Ifá lẹ́ni, à sọ pé Ọ̀rúnmìlà, àbí? Ǹjẹ́ ẹ gbọ́ láti ìgbà tó ti ń dárúkọ àwọn oyè Ọ̀rúnmìlà, oyè tó ga jù ní oyè Àràbà, Àgbọ̀ngbọ̀n, àbí? Now follow by àwọn akápò Ifá, ìkíní kan Ifá, ìkíní kan Ọ̀pẹ, ìkíní kan Ọ̀pẹ, bọ́n ṣe máa tò wọ́n nìyẹn. Àárí èèyàn tán máa sọ pé ó jẹ Ọ̀rúnmìlà. Ṣé mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ni orúkọ ẹ̀ yẹn. Ifá yẹn ló wá àtàṣì gbogbo àwọn èèyàn papọ̀ mọ́. Lábẹ́ Ifá yẹn láti wá mú àwọn oyè Àgbọ̀ngbọ̀n, oyè kíní kan Ọ̀pẹ, Ipá kan Ọ̀pẹ, Àràbà, nǹkan àwọn akápò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò séèyàn tó máa dìde ní wọ́n sì kẹ́ irú Àràbà Àgbáyé tó wà nífẹ̀ẹ́sì kó wá sọ pé òun jẹ Ọ̀rúnmìlà. Ǹjẹ́ ìwé ni pé orúkọ lásán ni. Orúkọ ní Ọ̀ṣọ́ọ̀sì o. Kò ń ṣe oyè. Kì í ṣe oyè o. Ọ̀ṣọ́ọ̀sì dàbí tá a bá fẹ́ sọ pé military intelligent ní ilẹ̀ Ifẹ̀. Tí ọba bá fẹ́ lọ sí anywhere kí Ọọ̀ni tó débẹ̀, Ọ̀ṣọ́ọ̀sì ló máa kọ́kọ́ lọ, á lọ wo ojú ilẹ̀ wò, ṣé wàhálà wà. Ṣé mọ̀ pé tí president Nàìjíríà bá ń lọ bí kan sí, àwọn security kan ti wà tó máa lọ ahead under military intelligence. Àwọn èèyàn máa lọ, bomb detector ó máa lọ under DSS, national security, láti ọ̀dọ̀ àwọn navy, látọ̀dọ̀ àwọn air force, látọ̀dọ̀ àwọn Nigerian army, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọlọ́pàá máa wà ń bẹ̀. Kẹ́nìkan wá dìde nínú wọn gbà, despite pé torí pé ó ti jẹ́ ọ̀gá àgbà jagunjagun, kó wá sọ wípé mo jẹ sójà. Oyè wà náà, general wà, kìíní kan wà, sergeant wà, major general wà, lieutenant colonel wà, lieutenant general wà, brigadier general wà. Kò lè pé ránkì ẹ̀ ní sójà. But gbogbo àwọn oyè yẹn pátápátá abẹ́ ìbò náà ti ń gbà sójà. Kò lè ní ránkì tèmi báyìí o. Irú ẹ̀yà màṣà, kìíní kan yá commander, kìíní kan under air force náà ti ń jẹ yẹn. Admiral kìíní kan nǹkan navy ló nìyẹn. Respector kìíní kan, DSS kìíní kan, ASP kìíní kan, àti mọ̀pọ̀ ọlọ́pàá ni. Kéèyàn kan wá dìde sí kí Respector General of Police kó wá dìde sí kó ní mo jẹ ọlọ́pàá. Àbí kò ní ránkì mi báyìí, ránkì ọlọ́pàá ní ránkì yìí. No, ó lè sọ bẹ́ẹ̀ pé. Kò ní pé ránkì òun pé ọlọ́pàá ní ránkì òun. Kò lè sergeant kìíní kan, that is it. Now Ọ̀ṣọ́ọ̀sì jẹ́ olórí ogun tí ń tẹ̀lé ọba, ẹlẹ́ṣọ́ ààbò ọba ní Ilé Ifẹ̀. Operation ẹ̀ ó ti gbé táìtù gbogbo ilẹ̀ Yorùbá dání pé kí náà ti ń bẹ chief security officer ọba gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire, ilẹ̀ kóòtù Òjíire, ilẹ̀ Odùduwà. Tó bá jẹ́ pé oyè ni, ẹ máa ti gbọ́ wípé gbogbo àwọn Ọọ̀ni tó ti jẹ, wọ́n á ti yan ẹnìkan sí ipò oyè yẹn. Ifẹ̀, ṣe mọ̀ wípé oyè kan wà nílé Ifẹ̀, Bọ́ńkà.
oyè kan wà nífẹ àgòrò abọ́gun bọ́ọ̀lù ṣe mọ̀ pé kò sí ìtàn ọ̀jẹ̀nú àwọn oyè yẹn now bàbá wa tí wọ́n di ilé Ọbàtálá mú lẹ́ni ṣe mọ̀ pé oyè ìdílé Ọbàtálá nìyẹn kò sí bá ṣe fẹ́ fi Ọọ̀ni jẹ tí kò ní lu ọjọ́ 5 nínú tẹ́ḿpù yẹn tó bá fẹ́ jẹ Ọọ̀ni o pé wọ́n fẹ́ fi jẹ Ọọ̀ni o tó fẹ́ confam àṣọ ni ó gbọ́dọ̀ lu ọjọ́ 5 yẹn kó pé mẹ́ inú ibi tó dẹ̀ wà yẹn náà ni ọ̀ṣọ́ọ̀sì yẹn wà òòṣà tó bí gbogbo ọ̀ṣọ́ọ̀sì tó ń bọ káàkiri gbogbo ayé ara ọ̀ṣọ́ọ̀sì tó ti ya wọ́n kúrò inú ibẹ̀ ló wà òun ni orí ọ̀ṣọ́ọ̀sì yẹn ni Ọọ̀ni máa ń gbé kiri tó máa ń gbé sínú kẹ̀kẹ́ pẹ̀lú aṣọ white tó máa bu ọtí lé lórí mind you ọ̀ṣọ́ọ̀sì tá à ń wí yóò tí kú o quote me anywhere bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọn máa gbọ́ bá ṣe ń sọ yìí. ẹnu ẹja yìí wà ilé ìtìfẹ́ máa dàrú àtọ́jú tó ti ń jẹ́ àti tó ẹni yẹn ti wà. tó ti lọ tó ti wà ọjọ́ ẹ̀mí ẹ̀ ṣì wà nú àfin ó ń gbé pẹ̀lú ọba nú àfin bẹ́ẹ̀ ó sì ń exist bírú yèyé mòru tí mo sọ fún ìkọjá tó bá ń rí àwọn èèyàn ò lè dá mọ́ ní ọjọ́ tó bá máa gbé jáde